èyí ni ìròyìn tó ń dé sí ojú ẹ̀rọ ayélujára yín láti iléeṣẹ́ Ojutole Television. Taofeek Afọlábí lolóòtú ìròyìn, èmi Princess Ọláwùmí Jẹ́gẹ́dẹ́ lóníròyìn yín. Ṣáájú ẹ gbọ́ kókó inú ìròyìn. Nǹkan dé, Fúlàní lé ìyá onílé jáde lọ́tà. Ẹ wo ọmọbìnrin tí yahoo já sí hòhò tó ń gbòbí ajá. Ọwọ́ tẹ géńdékùnrin tó múra bí obìnrin. Géńdé tó jí ẹrù ẹlẹ́rù kó ti fojú balẹ̀ ẹjọ́. Ní báyìí ẹ gbọ́ ìròyìn lẹ́kùnrẹ́rẹ́. Nǹkan dé o, Fúlàní lé ìyá onílé jáde lọ́tà ló bá kó màálù dà sínú ilé. Ṣe lọ̀rọ̀ ń jẹ́ kàyéfì fún gbogbo etí tó gbọ́. Kò sì sẹ́ni tí kò bá ìyá arúgbó ìkẹ́dùn tí wọ́n bá gbọ́ ọ̀rọ̀ náà. Ọkùnrin Fúlàní kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Dáńládì ló lé ìyá onílé ọmọ ọdún 82 jáde ní ilé rẹ̀ tó sì kó màálù dà sínú rẹ̀ nílùú Ọ̀tà látàrí wípé ìyá náà ta ilé fún un. Gẹ́gẹ́ bí màmá náà Ráfátù Àyántálá ṣe àlàyé, ọmọkùnrin kan tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Àyàn ní ìyá àgbà náà sọ pé ó máa ń bá òun mójútó ilẹ̀ ọ̀hún lágbègbè Ọbásanjọ́ nílùú Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn lásìkò tí òun bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀. Ọkùnrin Àyàn yìí ló ṣe ọ̀nà bí Dáńládì ṣe dé orí ilẹ̀ náà lásìkò tí ìyá náà kò wá sí orí ilẹ̀ náà fúngbà díẹ̀ látàrí àìlera ara. Ẹ wo ọmọbìnrin tí àwọn ọmọ yahoo lò ló bá ń gbó bí ajá. Ẹ̀yin ọmọbìnrin ẹ wá wo ọ̀nà tí ọ̀tọ̀ tí àwọn oníjìbìtì ẹ̀rọ ayélujára tún lò báyìí o. Ọ̀sẹ̀ tó kọjá yìí ni fídíò ọmọbìnrin kan jáde lórí ẹ̀rọ ayélujára. Ṣe ni ọmọ yahoo lo ọmọbìnrin ọ̀hún tí wọ́n já sí hòhò tó ń gbó bí ajá. Ohun tó wá ṣe kàyéfì ni wípé gbogbo ìgbà tí ọmọbìnrin náà bá fẹ́ sọ̀rọ̀ ṣe ló ń gbó bí ajá. Gbogbo àwọn ènìyàn tí wọ́n rí fídíò yìí ni wọ́n ń kàánú ìkúnlẹ̀ àbíàmọ pẹ̀lú bí wọ́n ṣe ọmọbìnrin náà jàtìjàtì. Lẹ́yìn tí wọ́n ti lò tán, àwọn èèyàn tí wọ́n rí ìbànújẹ́ tí ọmọbìnrin yìí wà ni wọ́n gbé lọ sí tẹ̀sán ọlọ́pàá tó wà ní ìpínlẹ̀ Ògùn. Làwọn ọlọ́pàá bá bẹ̀rẹ̀ ìwádìí láti mọ àwọn ọmọ yahoo tó ṣiṣẹ́ ńlá bí ọ̀hún. Ọwọ́ tẹ géńdékùnrin tó múra bí obìnrin nínú ṣọ́ọ̀ṣì ló bá ní ọmọ yahoo lòun. Kò sí ẹni tó mọ̀ nínú àwọn ọmọ ìjọ rìdíìmù Solid Rock tó wà ní Òjòdúbágà nípìnlẹ̀ Èkó pé irú èèyàn bẹ́ẹ̀ ni ẹni ọ̀hún jẹ́. Ó ní ohun tí àwọn obìnrin tó wà nínú ìjọ náà rò ní pé obìnrin bíi ti àwọn ni, ṣùgbọ́n àṣírí rẹ̀ padà tú pé géńdékùnrin ni ó múra bíi obìnrin wá sí inú ìjọ náà. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, àárọ̀ ọjọ́rú Wednesday tó kọjá yìí lọmọkùnrin náà múra wá sí inú ṣọ́ọ̀ṣì náà. Bẹ́ẹ̀ ló ń ṣe gbogbo ohun tí àwọn obìnrin ń ṣe, ṣùgbọ́n àwọn ẹ̀ṣọ́ aláàbò ṣọ́ọ̀ṣì náà wò dáadáa. Bẹ́ẹ̀ ni wọ́n sì fura sí wípé kì í ṣe obìnrin tó pé ara rẹ̀. Nítorí ìfurasí yìí, àwọn ẹ̀ṣọ́ aláàbò ṣọ́ọ̀ṣì náà pé wọ́n sì béèrè àwọn ìbéèrè kọ̀ọ̀kan lọ́wọ́ rẹ̀, ṣùgbọ́n kàtìkàtì ló ń wí bí ọmọ kú lọ́wọ́ àdètí. Àwọn ẹ̀ṣọ́ aláàbò ṣọ́ọ̀ṣì mú lọ sí ẹ̀gbẹ́ kan, wọ́n sì béèrè àwọn ìbéèrè lọ́wọ́ rẹ̀. Wọ́n wá tú gbogbo ara rẹ̀ dáadáa ni wọ́n wá rí wípé géńdékùnrin ni. Nínú ìjẹ́wọ́ rẹ̀ ló ti ní kí wọ́n ṣe òun jẹ́jẹ́ pé ọ̀kan nínú àwọn ọmọ yahoo tó ń lu àwọn èèyàn ní jìbìtì lórí ẹ̀rọ ayélujára lòun. Géńdé tó jí ẹrù ẹlẹ́rù ti dèrò kóòtù. Ọmọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Adémọ́lá Tọ́pẹ́ lọ́wọ́ tẹ̀ pé ó jí ẹrù ilé onílé kó ládùúgbò Ajébámidélé nílùú Àdó Èkìtì. Ó ti dèrò kóòtù báyìí lẹ́yìn tí àwọn agbófinró fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí ẹ̀sùn olè jíjà eléyìí tí wọ́n fi kàn yìí ni wọ́n taari rẹ̀ lọ sí ilé ẹjọ́ ìbílẹ̀ kan tó wà ní ìlú ọ̀hún. Gẹ́gẹ́ bá a ṣe gbọ́, nǹkan bíi aago 10 àárọ̀ kù díẹ̀ ní ọmọkùnrin yìí rápálá wọ ilé onílé
tó sì jẹ́ àwọn nǹkan èlò ilé bíi sítòfù onígáàsì. Gẹ́gẹ́ bá a ṣe gbọ́, nǹkan bíi aago 10 àárọ̀ kù díẹ̀ ni ọkùnrin ìrápálá wọ ilé onílé